gangan ni fọ́nrán ìbáwí o ẹ bá ń ṣíà program yìí kó lè débi tó fẹ́ dé àṣírí ńlá kan rèé tí mo fẹ́ kẹ́ mọ̀ nípa King Dr. Saheed Òṣùpá lélẹ̀ tó ń lọ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti máa wò mí àti máa gbọ́ mi mo ń kí yín káàbọ̀ sórí ìkànnì Yorùbá Gbayì TV káàkiri gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi ẹ bá ń ṣíà program yìí lẹ́ẹ̀kan sí o ẹ dẹ̀ bá ń subscribe gbogbo ẹ̀yin olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá ó dáa láti máa ṣoore ṣoore kan ò sì ní kú sípò òkà ṣoore kan kò ní kú sípò òkà Adédòkun Adébáyọ̀ bèbí pírẹsẹ̀ntà yín náà rèé o ẹ kú àmójúbà mi lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá mo fẹ́ kẹ́ bá mi ṣíà program yìí kó lè débi tá a fẹ́ kó dé kó tún lè dọ́dọ̀ àwọn ọ̀bàyéjẹ́ tó bá ń fẹ́ dúró lábẹ́ ẹni tó bá ń ṣoore táwọn òpá wọn lè tì sínú ìbànújẹ́ Saheed Òṣùpá ti láǹfààní àti wá ìyá kan lọ báyìí o tó sì ti fún ní ẹ̀bùn owó tó lágbára tó jẹ́ pé ó tó ìyá yìí ó tó ó fi ṣe nǹkan re léṣù pé ó kàn gbọ́ pé ìyá yìí ń kọ orin ẹ̀ ó dẹ̀ jọ ohun Saheed Òṣùpá gangan fúnra ẹ̀ ó kọ́ débi tí orí ẹ̀ wú Saheed Òṣùpá fi ìletò ẹ̀ lẹ̀ ó dẹ̀ wá ìyá yìí lọ ó dẹ̀ lọ fún ní ẹ̀bùn owó tó tówó ibi tí mo wá ń lọ lórí ọ̀rọ̀ yìí ni gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní àti sọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ Agbala Gabriel àti Muyideen tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní àti sọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ Muyideen àti Agbala Gabriel tó ṣẹlẹ̀ pé ṣé bí Agbala Gabriel lọ bá a ni kì í ṣe Muyideen ló wá fún ràn lọ́wọ́ Saheed Òṣùpá ló ti lọ ran ìyá kan lọ́wọ́ yìí o tó dẹ̀ fún ní owó tó tówó kódà gbogbo àwọn èèyàn ṣùrùbó ó bẹ̀rẹ̀ sí ní yáwó fún wọn tá a bá lè rírúfẹ́ àwọn nǹkan báyìí láwùjọ wa ṣe mọ̀ pé àwọn tí yà ń jẹ ò ní wọ́pọ̀ tá a bá lè rí àwọn tó ń ṣerú nǹkan báyìí ṣe mọ̀ pé àwọn tí ó wà ní ilẹ̀ ẹlẹ̀ ṣe mọ̀ pé wọn ò ní wọ́pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti máa kọ̀ndẹ́mù ẹni tó ń ṣoore tẹ́ ẹ̀ sọ pé kí náà ń ṣe àbí wọ́n ń wá pé káwọn náà lè ní followers ni ṣé Saheed Òṣùpá lọ fún ìyá ìlówó torí kó lè ní followers ni ṣé Saheed Òṣùpá lọ fún ìyá ìlówó torí kó lè ló kọ sí ni gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ ẹ láti sinmi ẹnu kẹ́ ẹ lè rí dáadáa màá fi fọ́nrán yín lẹ̀ ẹ wo fọ́nrán yẹn díẹ̀ kẹ́ ẹ lè láǹfààní àti mọ̀ nǹkan tí mò ń sọ kẹ́ ẹ lè rí bí King Dr. Saheed Òṣùpá bó ṣe ran ìyá ìlówó pẹ̀lú ẹ̀bùn owó tó ṣe bàǹtàbàǹtà ẹ wo fọ́nrán yìí díẹ̀. yọ̀ǹda owó fún mi tí n bá lówó láàyè ni màá náwó mi fún Saheed Òṣùpá kọ́lọ́ kọ́mọkànjú gbẹ̀mí mi kọ́mọkànjú gbẹ̀mí Saheed Òṣùpá náà wọ́n jẹ́ àrí òṣè Saheed o. lọ́mọge tó tún kì í yàtọ̀ sáwọn wẹ́gẹ́ o mọ́ èmi náà kọ́lọ́mọge tí mò ń sọ ànẹ́fà chop kọ́lọ́mọge tí mò ń sọ ṣùgbọ́n ọmọ tó mọ yàyí táwọn ayé sọ òní tiwa Saheed Òṣùpá ọbọ ni tí n bá lówó èmi kíní burúkú ìwọ́n náwó mi fún ọ bẹ́ẹ̀ sí ìlówó báyìí mọ́ bínú. ẹ bá ń sọ orúkọ yín. Asake Alalubosa nílé epo tó tá ń di ayùn rẹ ibẹ̀ mọ wà tí arúgbó wẹ́dà sí bọ́ọ̀dá yìí ló mú mi rántí ibi tí Saheed sọ wípé pàṣẹ wà sọ̀rọ̀ wípé irú mi ò máa rámú ìwọ tó ìwọ bùbá tó tún máa dé káńgà sí láì gun kẹ̀kẹ́ tó tún máa lè gíláàbù ìwọ tó lògó wẹ́dà tí mo ní ìgbàdì Saheed mi ó ní ẹ mọ̀ kó sọ pé ẹ̀yin gọlẹ̀ ń bá fújì jẹ fújì tó jò ní àgbọ̀ kọ́gbọ̀n ní àgbọ̀ mújò ní orí tí gbogbo ayé ń gbádùn lẹ́sọ̀ di pápá gèrè ó ní tẹ́bàkọ́rí á ní lèlélè èrè ìyún náà ti dábàá yóò wèrè à ń gbé erin ẹsẹ̀ omi ẹsẹ̀ òun lè hàn jẹ fún yín kí tún ní ẹni mo ṣe. ẹ tó fún mi nù ẹ fún mi nù. mojaba tán máa ní àwọn mi máa lè wà níkà mojaba tán ló fẹ́ máa lè tékété pé kí n máa jọ̀bọ̀ orin wí pé kí n bẹ̀rù Àyìndé mo ní kí lóde tí fẹ́ máa bẹ̀rù Àyìndé ó wá láláyìndé wá sí ìhùwà pa mí mo ní gbá náà ń pa pé kí ìsàwọ̀ mo sọ fún mórí ìyá mi ò ní fún ṣe àní kí lè tì rí o àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lè tì rí a sì máa gòkè sí torí wíìgì gàlàyé tèmi tí ń kọ́. ó ṣọ́ọ̀jù. ìdílé tálántàkùn láàgùn láti rí dédé máa tún takùn lọ́dádó àdéhùn aráyé àtún máa tàwé ẹ̀rọ. ẹ mọ̀ kó sọ pé sóyí kan kò lè tán láíláí ní aláǹtakùn kó láìkì Saheed Òṣùpá orí mi máa ń wù. ìfẹ́ rẹ̀ pọ̀. ẹ mọ̀ bí ó sọ pé olóṣùpá ọmọ rí wù mí jù ní tèmi wàdá inú mi máa ń dùn. Saheed Òṣùpá. Big Daddy. Big Daddy. Papa.
Boss.